onílé apá ọ̀tún mo kí wa onílé apá òsì àkóbí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi àyànfẹ́ Elédùmarè lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà ọba alẹ̀ bí nǹkan ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójútó fún wò wá ojú náà ní fọ́ ètí tẹ̀sí fi ń gbọ́ wa ètí náà kò ní di mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ alátìlẹ́yìn oní aládùúrótì ẹ̀sìn jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí ẹ̀hùn ní yé máa kí màmá mi màmá Tina Parker wípé wọ́n kú gbogbo àsìkò wọ́n kú gbogbo gbà òpó kan gbòógì tó gbé kànnì yìí tó gbé rọ́nà lẹ́yìn náà ń ṣe Elédùmarè bí ó sì máa gbé ẹ̀yin náà ró ní gbogbo ọjọ́ àti gbogbo àsìkò bó sì kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń dúró tì wá náà ní gbogbo àsìkò ní ilé máa dárúkọ gbogbo wa nítorí àkókò Elédùmarè mọ̀ yín ju bí mo ṣe mọ̀ yín lọ yóò sì máa dúpẹ́ fún yín ju bí mo ṣe ń dúpẹ́ fún yín lọ àyànfẹ́ Elédùmarè òun náà tún rèé o kókó oníròyìn ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ wo àjogúnbá ni ìṣẹ́ àtòsí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí jẹ́ fún wa o ṣáájú àkókò òmìnira orílẹ̀-èdè Nàìjíríà láti wà nínú ìṣẹ́ àtìyà yìí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lágbọn ètò ọrọ̀ ajé ló sọ èyí di mímọ̀. Mínísítà fọ́rọ̀ olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Wike gba àlejò àwọn asòfin ìpínlẹ̀ Rivers tán dá dúró lálejò ní orílẹ̀-èdè United Kingdom. ẹ̀yin gbowó lọ́nà tí ò tọ́ àbẹ́yìí tí ò bófin mu lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kẹ̀sì pàdánù iṣẹ́ yín gómìnà ìpínlẹ̀ Abia ló ṣe ìkìlọ̀ fáwọn adarí ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Abia náà. wàhálà ńlá ló bẹ́ sílẹ̀ láàrin ìlú méjì ní ìpínlẹ̀ Delta ẹ̀mí ènìyàn mẹ́ta ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí nígbà tó pé ènìyàn ta farapa. ikọ̀ Lakurawa tún ti ṣe ìkọlù mìíràn sábúlé kan ní ìpínlẹ̀ Sokoto wọ́n sì ti jí ọ̀pọ̀lọpọ̀ màálù àwọn olùgbé agbègbè náà wọ́n ti jí gbé wọgbé lọ báyìí. bákan náà lọ́mọ ṣe rí ní ìpínlẹ̀ Kebbi àwọn báńdíìtì ṣe ìkọlù sílé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ṣekú pa ènìyàn kan wọ́n tún jí akẹ́kọ̀ọ́ wọ́n jí gbé wọgbó. lórí ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí lórí ètò ààbò Nuhu Ribadu ó ti sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ Plateau lórí àwọn ọ̀nà àbáyọ àtàṣeyọrí tí ikọ̀ ogun ilẹ̀ yìí tẹ̀ ń ti ṣe lágbọn ètò ààbò. ìròyìn náà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ wo àjogúnbá ni ìṣẹ́ àti òṣì tó bá orílẹ̀-èdè Nàìjíríà tó ń bá wa fẹ́ra ṣáájú àkókò òmìnira orílẹ̀-èdè yìí sì láti wà nínú ìṣẹ́ yìí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ọrọ̀ ajé ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lágbọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà Tọ́pẹ́ Fásùà olómà ti ṣe àlàyé ọ̀rọ̀ tó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí móhùnmáwòrán Arise TV lẹ́nìí níbi tó ti ṣe ní àlàyé pé sẹ́ẹ̀dí ìṣẹ́ àtẹ̀bí ọ̀pàgbà fún ọmọkẹ́ tí ń bá wọn orílẹ̀-èdè Nàìjíríà fínra kì í sẹ̀ní kì í ṣàná ló bẹ̀rẹ̀ ó ló ti wà ṣáájú kí a tó ṣe bẹ́ẹ̀ gbòmìnira ní orílẹ̀-èdè Nàìjíríà kódà àjogúnbá ni Fásùà ló pe ìṣẹ́ ọ̀hún ó ní síbẹ̀síbẹ̀ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu olómà ti ń gbìyànjú láti lè jẹ́ kí àdínkù kó bá ìṣẹ́ àtòṣe tó ń bá wa fínra lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Fásùà tí ó mọ̀ ṣe àlàyé ó ní kò bójúmọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe tó dáa tó ká sì rí iléeṣẹ́ tí ó máa san ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rẹ̀ 40,000 naira ó ní kí náà fẹ́ fi ṣe lásìkò tí nǹkan di bẹ́ẹ̀ tó wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ní fún ìdí èyí wọn lórí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà kó gbé ìgbésẹ̀ tó fi buwọ́ lu ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n ti forí ẹ̀kọ́ sọ̀dúnrún láti gba 70,000 naira gẹ́gẹ́ bí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ onítàbá tún wá wo àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún gbé lọ sókè níbi tàṣí láwọn ìpínlẹ̀ míì náà ń san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà 80,000 naira àtàwọn míì náà ń san ẹgbẹ̀rún márùndínlọ́gọ́rùn náírà 75,000 naira oní bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri orílẹ̀ Nàìjíríà kò sí nǹkan méjì láàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe léyìí fún bí ìṣekọ́ lè mú ìṣẹ́ àti àdínkù òní ẹ̀ sì tún wá rí báyìí wípé orílẹ̀-èdè Nàìjíríà síbẹ̀síbẹ̀ ó sì tún kó gbòdà lágbọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ní
wọ́n ń ṣe àbẹ̀wò sí Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. Ó ní sí ìyàlẹ́nu òun sì ráwọn tí wọ́n ń lo owó tó tó 2,500 naira tí wọ́n fi ń jẹun ní Lẹ́kì. Ó ní lẹ́yìn tó ń ṣe àfihàn pé àwọn kan sì tún rọjú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ló mọ̀ sọ èyí tí màá ṣe àfihàn fídíò rẹ̀ lẹ́yìn náà gbọ́ gbogbo pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó tú kalẹ̀ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó pè ní àjogúnbá ìṣẹ́ àtòṣì tí ń bá wa fínra lórílẹ̀-èdè yìí. But you know, let's and this takes me back to the issue of 1,500. Remember, please, as against those who have been misquoting and sensationalizing and all, nobody is saying there's no poverty in Nigeria. In fact, luckily for me, I got people sending me videos from Lagos to Maiduguri showing that they actually ate for 1,500 yesterday. If you're earning minimum wage and you're struggling in life, you know, you have to make choices like that. In fact, I personally was somewhere in Lekki yesterday, precisely Black Bell. I saw that if someone could eat for 2,500. Black Bell. 2,500, even in Lekki Phase 1. You know, I mean, I didn't know where to go. Someone just took me there because I had another interview. People can't afford that. So yes, now. You know, people can't afford that. I agree, but I think that empirically speaking, my statement was correct because indeed people. And I said something. I said 1,500 is a lot of money to a lot of Nigerians. And that's because I acknowledge the fact that a lot of people are down on their luck and poor. So if saying 1,500 is a lot of money is not a mockery of those who see that as a lot. If you are leaving this place now and you gave the security guy 1,000 naira, he will appreciate you. He will have a meal on that. And that's what I'm saying, that a lot of Nigerians are in that category. And again, remember, I said my raison d'etre, my reason for on this is to say that, listen, you know, the private sector and even the government sector must be put under pressure to understand that this inequality is increasing, okay, as against what it was before. In fact, the most equal country in Africa was Algeria. You go to Algeria, Tunisia, those guys seem to have a system that works for them. Egypt isn't doing as well. The most unequal being South Africa and Namibia, you know, where you see some very high, which compares with the United States of America. But we can't rest on our oars, Rotus. You know, we can't rest on our oars. We know there's a problem already because, again, post-COVID, and you know, when something as cataclysmic as COVID happens, sometimes it takes 10, 20 years for you to come back to. We're hoping that the President Trump's experimental governance this time around will not set us back even further. And trust another. Ẹni tó jẹ́ mínísítà lọ́rọ̀ olúlu ilẹ̀ yìí Nyesom Wike ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ gba àlejò àwọn ènìyàn tó jẹ́ aṣòfin ìpínlẹ̀ Rivers èyí tán dá dúró lẹ́nu iṣẹ́ tó gbà wọ́n lálejò lórílẹ̀‐èdè United Kingdom. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí Lérè Ọláyínká bó ṣe ṣe àlàyé sójú òpó ayélujára Facebook rẹ̀ níbi tó ti sọ síbẹ̀ wípé mínísítà Wike olóṣè bẹ́ẹ̀ ṣe ìrìn àjò lọ sí United Kingdom ní alẹ́ ọjọ́ àìkú tó sì gba àlejò àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe bẹ́ẹ̀ dádúró lẹ́nu iṣẹ́ wọn fún odidi oṣù 6 gbáko pẹ̀lú gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Siminalayi Fubara. Wike ló gba àlejò wọn láti lè yẹ kí wọ́n jọ ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti ọ̀nà àbáyọ sí gbogbo làásìgbò èyí tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún. Ẹ rántí wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ wípé kí àwọn tán jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin ètò ń bẹ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún àti gómìnà ti ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tó fi mẹ́rin tó jẹ́ igbákejì rẹ̀ kí gbogbo wọn kàn lọ rèé rọkúnlé fún odidi oṣù 6 gbáko látàrí làásìgbò àti ìjà tí ń ṣẹlẹ̀ láàrin Wike Fubara àtàwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn tó jẹ́ Vice Admiral Enyim Ibok Ete Ibas tó gbé dìde láti mọ tukọ̀ ìṣèjọba ọ̀hún títí di àsìkò tí a fi ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ẹ̀yin ẹgbowó lọ́nà tí ò tọ́ àbí tí ò bófin mu tí ò bá òfin mu lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kẹ̀sì pàdánù iṣẹ́ yín. Gómìnà ìpínlẹ̀ Abia ló ṣe ìkìlọ̀ fáwọn adarí ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Abia náà. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Oti Onoma ti ṣe bẹ́ẹ̀ fi ìkìlọ̀ tó láàmìlaka yìí tó le tó ti fi lélẹ̀ fáwọn tán jẹ́
adarí ní ilé ẹ̀kọ́ gíga àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Abia náà gẹ́gẹ́ bí kọmíṣánná tó ń rí sí ètò ìròyìn ti ìpínlẹ̀ Abia ọmọọba Okey Kanu bó ṣe fi ìròyìn náà ó ṣe fi léde nínú àlàyé rẹ̀ pé gómìnà ní ìpínlẹ̀ Abia ó ti ránṣẹ́ ìkìlọ̀ fún àwọn adarí ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan wípé kí wọ́n san owó agbẹjẹmọ́wọ́ lórí bí wọ́n ṣe máa ń gba àwọn owó kan tí kò bófin mu lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó sì fi ní àwọn akẹ́kọ̀ọ́ náà lára. Ó ní gẹ́gẹ́ bó ṣe wà ní àlàkalẹ̀ lásìkò yìí ó ní wípé àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní SS1 títí dé SS3 ó ní wọn yóò máa san owó tó jẹ́ 3,300 naira péré fún ìjọba ìpínlẹ̀ Abia ọ̀hún. Ó ní tá a bá wá rí adarí ilé ẹ̀kọ́ kankan tó lọ lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti fi gba owó tó jù báyìí lọ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ níṣẹ́ ni yóò pàdánù iṣẹ́ rẹ̀. Àní kẹ́ má ṣe o, àní ẹ̀dán wò ná kẹ́yìn náà sì wá ní tí a ṣe ní ìgbésẹ̀. Alex Otti ló ṣe ìkìlọ̀ fáwọn adarí ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Abia láti jẹ́ kí ètò ẹ̀kọ́ kó tún rọrùn rẹ̀kúrẹ́kù fáwọn akẹ́kọ̀ọ́ náà. Wàhálà ló bà bẹ́ sílẹ̀ láàrin ìlú méjì ní ìpínlẹ̀ Delta báyìí. Ẹ̀mí ènìyàn mẹ́ta ló sì ti jáde láyé lásìkò tí ìjà náà tó ṣẹlẹ̀ tọ́pọ̀ ènìyàn sì farapa yamayama nínú ìkọlù ọ̀hún. Ìjà ilẹ̀ tó lámìlaka èyí tó gbóná jàǹjàǹ olóògbéra sọ láàrin ìlú méjì kan níbi tá a ti rí èyí tí wọ́n pè ní Ejekota ní Ogo Kingdom ìjọba ìbílẹ̀ àríwá Ugeli àti ìlú tó porúkọ rẹ̀ ní Ọ̀tọ̀ Ewu gúúsù ìjọba ìbílẹ̀ Ugeli. Nínú àlàyé tí àwọn ènìyàn náà tó jẹ́ olùgbé agbègbè Ewu yìí èyí tí wọ́n ṣe fáwọn oníròyìn wọ́n sọ nímọ̀ wípé ìjà ọ̀hún ó ti wà láti ọjọ́ tó ti pẹ́ nípa bí wọ́n ṣe ń jà sí ilẹ̀ ní àárín ìlú méjèèjì níbi tá a ti sọ nímọ̀ wípé kódà níbi tó lè dé báyìí wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́ gíga tí wọ́n pe orúkọ rẹ̀ ní Otu Jeremy ní ìpínlẹ̀ Delta ọ̀hún níbi tá a ti sọ dé àlàyé wípé ìgbẹ́jọ́ náà ó ní kò bá wáyé ní ọjọ́ kẹwàá inú oṣù kẹrin ọdún tí a wà yìí kó tó di pé wàhálà ọ̀hún ó bẹ́ sílẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ keje inú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí àlàyé fídíò tí a rí ní táwọn ṣe àfihàn rẹ̀ fún wa ṣùgbọ́n tá a ní láǹfààní láti gbé ohùn sí i nítorí wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ nínú fọ́nrán ọ̀hún. níṣe ni wọ́n gbé igi dínà òpópónà ojú ọ̀nà Ewu ní ìpínlẹ̀ ọ̀hún láti má jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n kọjá nígbà tí ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tí ó máa ṣe àlàyé nítòsókòfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan ní pàtó ó máa sọ dínà wípé àwọn ènìyàn wọn tá wá láti abúlé tó pè ní Ewu yìí ó ní wọ́n lọ sí oko gẹ́gẹ́ bí ìṣe wọn tá ti ń ṣe bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n sì wá di àwátì ní oko ọ̀hún. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀? Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta níbi tá a ti rí bàbá ìyá àti ọmọ tí àwọn ọlọ́pàá tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn. Ó ní kò pẹ́ kò jìnnà náà tó fi àwọn ènìyàn náà sílẹ̀ tí wọ́n darí bọ̀ wá sí ilé. Lásìkò tí wọ́n darí bọ̀ ní wọ́n sọ dúnmọ̀ wípé àwọn jàǹdùkú ni wọ́n ti sọ̀nà dè wọ́n wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ní kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Wọ́n ní àwọn fi páńpẹ́ òfin mú àwọn jàǹdùkú ọ̀hún wọ́n sì fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́. Àwọn jàǹdùkú náà ní ìgbàgbọ́ wà pé wọ́n wá láti ìlú Ejekota yìí ní ìpínlẹ̀ Rivers. Ó ní nígbà tí ìṣẹ́jú mélòó kan yóò fi lù níṣe ni ọlọ́pàá ọlọ́dẹ ìbílẹ̀ tó fi mọ́ fìjìláńtẹ́ náà ya wọ ìlú àwọn etí ó jẹ́ ti Ewu yìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kíkankíkan. ìbọn náà ó ní wọ́n ní ó bá ọ̀kan lára àwọn olùgbé inú ìlú ọ̀hún ètò pè ní Martins Ekahere nígbà tí ó wà ní iwájú ilé rẹ̀ tán ní orí ìdodo ìbọn náà ti ṣe bẹ́ẹ̀ tó ti bá tó sì gbẹ ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní wàràǹsísà. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún yìnbọn pa Victor Apojaro nígbà tí ọ̀rọ̀ náà tó wá di ohun tó le. Ó ní àwọn olùgbé agbègbè Ewu yìí làwọn náà bá pa kìtìmọ́lẹ̀ láti dáàbò bo ẹ̀mí ara wọn. Wọ́n bá ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n pè ní Karo Jerry ní ìlú Ejekota yìí tí ń ṣe ìpínlẹ̀ Delta. Ọ̀rọ̀ náà ti wá di yanpanyanni báyìí nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti fi ara pa kó tó di wípé ọ̀rọ̀ náà ti padà rọlẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n dá sí ọ̀rọ̀ náà á ṣe àfihàn fídíò bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ àtàwọn fọ́tò tẹ̀ tí ń rí lójú móhùnmáwòrán tá a ti ṣe àfihàn rẹ̀ báyìí.
ẹ káàbọ̀ padà. Ikọ̀ Lakurawa tó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù ńlá mìíràn sábúlé kan ní ìpínlẹ̀ Sokoto, wọ́n sì ti jí ọ̀pọ̀lọpọ̀ màálù àti dúkìá àwọn olùgbé agbègbè náà, wọ́n ti jí gbé lọ báyìí. Lábúlé tí wọ́n pè ní Takawu Gongono district ìjọba ìbílẹ̀ Tanganza ní ìpínlẹ̀ Sokoto ìṣẹ̀lẹ̀ ohun ti wáyé lánàá tí ń ṣe ọjọ́ keje oṣù kẹrin ní nǹkan bí dédé aago 11 ààbọ̀ òwúrọ̀. Gẹ́gẹ́ bá ṣe sọ dúró wípé àwọn agbésùnmọ̀mí Lakurawa náà tí òǹkà wọn jẹ́ 30 òní wọ́n gun ọ̀kadà wọnú ìlú ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn kíkankíkan ìbọn ọ̀hún tí àwọn olùgbé agbègbè náà gbọ́ lóníkúlùkù sàsálà fún ẹ̀mí rẹ̀ náà fi lé fọ̀nà wọn lẹ̀ láti mórí wọgbó lásìkò tí wọ́n wọ inú gbólọ yìí. Ó ní àwọn ikọ̀ Lakurawa náà ń kó wọnú ilé wọn àti ilé oúnjẹ wọn àti ilé nǹkan ọ̀sìn wọn wọ́n sì palẹ̀ gbogbo ẹ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ màálù. Ó ní wọ́n sọ bí pé ikọ̀ Lakurawa ọ̀hún wọ́n kó wọ inú gbó. Ìṣẹ̀lẹ̀ náà ò bá mọ̀ sí jù bẹ́ẹ̀ lọ kó tó di pé àwọn agbófinró wọn pa kìtìmọ́lẹ̀ láti ṣe ìdíwọ́ àwọn ikọ̀ Lakurawa. Nígbà tí wọ́n débẹ̀ tán àwọn ikọ̀ ọ̀hún ìgbà tí wọ́n yóò fi débẹ̀ àwọn ikọ̀ ọ̀hún ti bẹ́ẹ̀ sẹ́ wọn sọ̀rọ̀ júbà ìhòòrò wọ inú gbó lọ wàyó. Wọ́n ní wọ́n ti gbìyànjú wọ́n sì ti gba àwọn màálù kọ̀ọ̀kan kalẹ̀ lákàtà àwọn ikọ̀ Lakurawa ọ̀hún. Níta dúpẹ́ fún ni pé ẹ̀mí kankan kò bá ìkọlù náà kò bá lọ. Bákan náà ní ìpínlẹ̀ Kebbi àwọn báńdíìtì náà ṣe ìkọlù sí ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ní ìpínlẹ̀ náà. Wọ́n ṣekú pa ẹnìkan wọ́n sì jí akẹ́kọ̀ọ́ gbé wọ inú igbó lọ. Ilé ẹ̀kọ́ gíga ti Federal University Birnin Kebbi ìpínlẹ̀ Kebbi ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé pẹ̀lú bí àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí wọ́n ṣe ìkọlù sí ilé àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìta ilé ẹ̀kọ́ ọ̀hún níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n sùn ní ìta wọ́n sì gba atẹ́gùn. Báyìí ni àwọn ikọ̀ agbébọn ọ̀hún tí wọ́n sọ dímọ̀ pé òǹkà wọn ó jẹ́ 5 wọ́n ṣe ìkọlù síbi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wà tó sì béèrè owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n táwọn akẹ́kọ̀ọ́ náà ni àwọn kò ní pa lọ́wọ́ àwọn gan bẹ́ẹ̀ bá fún àwọn gbà lọ́wọ́ yín. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní ó di wàhálà ká tó ṣẹ́jú ká tó fọ̀ níṣẹ́ ni wọ́n ti lu àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Fúlàní kan tó jẹ́ darandaran tó wà ní agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ bó ṣe gbìyànjú láti bá wọn pẹ̀tù sí áwọ̀ ọ̀hún kó sì dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Níṣẹ́ ni àwọn agbébọn náà yìnbọn lu Fúlàní náà tó sì gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra lẹ́yìn tí wọ́n ṣe gbogbo iṣẹ́ láabi ìtàn wọn kò ṣàìgbé akẹ́kọ̀ọ́ onípele tó kẹ́yìn 400 level ti ilé ẹ̀kọ́ ọ̀hún èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Augustine Medubia tó jẹ́ akẹ́kọ̀ọ́ láti ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ètò ọrọ̀ ajé economics ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Malam Sidi Hussaini oní Fúlàní èyí tí wọ́n ṣe ikú pa ní agbègbè náà èyí tí ó wáyé ní agbègbè tó pè ní Istijaba Fila hóstẹ́ẹ̀lì àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó wà ní Ugbuwajeji ìjọba ìbílẹ̀ Kaggo ní nǹkan dédé agogo 3 ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí alukoro ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ó sì fìdí ìròyìn náà múlẹ̀. Jamiu Magaji ó sọ náà wípé ẹni tó jẹ́ gíwá ilé ẹ̀kọ́ náà ó ti ṣe àbẹ̀wò pẹ̀lú àwọn agbófinró síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ó sì ti sọ náà pé ètò ààbò tó péye yóò wà lórí ẹ̀mí àti dúkìá àwọn akẹ́kọ̀ọ́ náà nígbà tó sì ni wọ́n ti gbé ìgbésẹ̀ lórí bó sì sí bẹ́ẹ̀ fipá pé òfin gbé àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Lórí ètò ààbò tó ṣe bẹ́ẹ̀ tó mẹ́hẹ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Nuhu Ribadu ó ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Plateau níbi tó sì ti sọ̀rọ̀ ìdánilójú àtàwọn ìgbésẹ̀ tó ń gbé nípa bí ètò ààbò bí ó ṣe bẹ́ẹ̀ gbópọn sí ní gbogbo kọ̀rọ̀kọ́ndé orílẹ̀-èdè Nàìjíríà. A ṣe àfihàn fídíò rẹ̀ láàfin mọ́ ṣe ìdágbére lórí ìròyìn tí àsìkò yìí wípé a tún máa pàdé láyọ̀ àti àlàáfíà. Journalist security is, you have to look at it from the point of what was happening before and what is happening now. I think we have moved a little bit forward with progress. The last time we had any serious incident was